A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti rọ àwọn òṣìṣẹ́ ológun àti ọlọ́pàá ní ìpínlẹ̀ láti fi pẹ̀lẹ́kùtù yanjú aáwọ̀ lẹ́yìn ìkọlù tí a gbọ́ wípé àwọn ológun ṣe sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní òwúrọ̀ kùtùkùtù àná. Òwúrọ̀ àná ni a gbọ́ wípé ikọ̀ ológun ṣe ìkọlù sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa, tí wọ́n sì ṣekú pa rìpẹ́tọ̀ ọlọ́pàá Jacob Daniel. Lánàá ni gómìnà pè fún sùúrù láàrin àjọ aláàbò méjèèjì bí ó ti rọ̀ wọ́n kí wọ́n máa ṣe iṣẹ́ wọn pẹ̀lú àlàáfíà. Fintiri ní àwọn méjèèjì ni ó ní ojúṣe láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ nípa dídáàbò bo ẹ̀mí àti dúkìá. Rìpẹ́tọ̀ ọlọ́pàá kan tí orí kó yọ nínú ìkọlù ọ̀hún, tí kò fẹ́ dárúkọ ara rẹ̀, sọ wípé àwọn kò ní fi ààyè gbà kí òṣìṣẹ́ ológun máa fi gbogbo ìgbà kó wọn láyà jẹ. Ó ní àwọn jọ ní ojúṣe láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ọmọ orílẹ̀-èdè, kí àjọ aláàbò kan má rò wípé àparò kan ga ju ọ̀kan lọ. Ó ní àwọn ológun wọ̀nyí gbé ìgbésẹ̀ lórí ẹ̀rí irọ́ wípé ọlọ́pàá pa ọ̀kan nínú wọn láì bìkítà àti ṣe ìwádìí. Ó ní wọ́n gbé amọ̀ táǹkì 12 wá sí olú iléeṣẹ́ wọn láti wá fi ṣe ìkọlù. Èyí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá SP Sulaimon Yahaya Nguroje bu ọwọ́ lù ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Afọlábí Babátọ́lá ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ àwọn ológun. Ó kọ̀rọ̀ ojú sí aáwọ̀ tó wà láàrin ọlọ́pàá àti ológun tí ó yọrí sí ikú rìpẹ́tọ̀ Daniel. Bí ó ṣe pàṣẹ kí ìwádìí bẹ̀rẹ̀ kí àlàáfíà lè jọba, ni ó ṣe ìkìlọ̀ wípé ìkọlù sí àjọ aláàbò lẹ́nu iṣẹ́ kò gbọdọ̀ wáyé mọ́, kò ní fi ṣe ohun tí ìbá ṣẹlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ilé ìgbìmọ̀ sọ fún iléeṣẹ́ elépo Nigerian National Petroleum Company Limited (NNPCL) àti ìsọ̀mọ̀gbé rẹ̀ kí wọ́n yọ̀ǹda gbogbo ìwé ẹ̀rí tó ní í ṣe pẹ̀lú àbájáde àtúnṣe iṣẹ́ àkànṣe Turnaround Maintenance Project (TAM) ibi ìfọpo ilẹ̀ Nàìjíríà. Ilé ìgbìmọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé láti ọdún 2010 títí di àkókò yìí, ó lé ní tírílíọ̀nù 12 náírà tí wọ́n ti ná lórí TAM, pẹ̀lú ẹ̀ kò sí èyí tí ó ń ṣiṣẹ́ nínú rẹ̀. Ìgbìmọ̀ olùṣèwádìí pa àṣẹ yìí níbi ìpérò tí ó wáyé láàrin àwọn adarí NNPCL àti àwọn ọ̀gá iléeṣẹ́ epo. Lára àwọn adarí àjọ elépo tí wọn kò lè yọjú rán aṣojú fún ìpàdé ìgbìmọ̀ olùṣèwádìí. Alága ìgbìmọ̀ olùṣèwádìí láti ilé ìgbìmọ̀ Sínátọ̀ Issa Jibril láti ìlà oòrùn Kogi fìdí ẹ̀ múlẹ̀ wípé oríṣiríṣi ni àwọn ti gbọ́ nípa TAM, ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n sì ti ná lórí ìfọpo tí ó kọ̀ láti ṣiṣẹ́. Ó ní àwọn fẹ́ mọ ojútùú sí àlàfo nítorí ìṣòro ọ̀hún pọ̀. Àwọn aṣòfin sọ wípé àwọn yóò ní láti béèrè fún ìdápadà owó láti ọ̀dọ̀ àwọn ọ̀gá tí ó lọ́wọ́ nínú Turnaround Maintenance (TAM). Jibril ní fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ni àwọn ti ń béèrè fún ìwé ẹ̀rí tí àwọn iléeṣẹ́ elépo kọ̀ láti pèsè, èyí sì ti mú ìfura dání. Ó ní èyí tí ó kà màmá jù ní ti 4.8 trillion naira tí wọ́n ní àwọn ná lórí ohun èlò raw materials. Báwo ni èèyàn ṣe máa ná adúrú owó yẹn sórí ohun èlò fún iléeṣẹ́ tí kò tíì bẹ̀rẹ̀ iṣẹ́? Ohun èlò ti wá jẹ́ àwọn fẹ́ mọ̀. Jibril tẹ̀síwájú wípé ọmọ orílẹ̀-èdè wọ́n sì fẹ́ mọ ọ̀nà àbáyọ. Ó ní àwọn kò ní bìkítà àti fọn rere ọ̀rọ̀ yìí ju bí ó ti yẹ lọ. Bí ó bá ṣeé ṣe kí wọ́n dá owó padà, àwọn ọ̀gá mìíràn á gbàwé gbélé ẹ lórí ọ̀rọ̀ yìí, nígbà tí àwọn mìíràn á gba aṣọ ẹ̀wọ̀n. Bákan náà ni Sínátọ̀ Yahaya Abdullahi náà sọ̀rọ̀. Ó ní kí àwọn ọ̀gá tí wọ́n rán aṣojú yọjú fúnra wọn. Sínátọ̀ Sumaila Kawu náà fi ìbínú sọ̀rọ̀. Ó ní àwọn wọ̀nyí mọ bí iṣẹ́ ṣe ń lọ nínú iṣẹ́ ìjọba. Àwọn kò jókòó nítorí tìkára wọn, àwọn ń ṣe aṣojú fún gbogbo aṣòfin. Ó ní inú ọmọ orílẹ̀-èdè kò dùn sí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
kò dín ní 191 afurasí tí wọ́n ti tò kalẹ̀ fún ìgbẹ́jọ́ láìpẹ́, gẹ́gẹ́ bí a ti gbọ́ lẹ́nu àwọn tí ó súnmọ́ àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC). Lẹ́yìn ikọ̀ àkọ́kọ́, àwọn 885 afurasí mìíràn lẹ́jọ́ jẹ́. Àpapọ̀ iye wọn jẹ́ 1076 tí wọ́n ráwọ́ tó káàkiri gbogbo ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè níbi ìdìbò ọjọ́ 25 oṣù kejì àti ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí. Àjọ elétò ìdìbò àti àjọ àwọn agbẹjọ́rò Nigeria Bar Association (NBA) ni yóò pawọ́pọ̀ gbé ìgbẹ́jọ́ kalẹ̀ lórí àwọn wọ̀nyí. Bákan náà ni a gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá yóò lọ́wọ́ nínú ìgbẹ́jọ́ ọ̀hún. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé alága àjọ NBA Yakubu Makiyau nínú lẹ́tà rẹ̀ sí alága INEC akàwégboyè Mahmood Yakubu ṣe àkọọ́lẹ̀ orúkọ àwọn agbẹjọ́rò 150. Lára wọn láti rí àgbàmùfin 16 tí wọ́n ti gbà láti gba iṣẹ́ ṣe lọ́fẹ̀ẹ́. Níbi àbẹ̀wò sí INEC ni Makiyau ti tẹnumọ́ wípé àwọn NBA ti ṣetán láti ṣiṣẹ́ ọ̀fẹ́ fún àjọ INEC fún ìbánirojọ́ lórí àwọn tí wọ́n tàpá sí òfin àjọ elétò ìdìbò gẹ́gẹ́ bí ipa tiwọn fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní èyí yóò ṣeé ṣe pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́pàá àti àjọ elétò ìdìbò kí àwọn lè ṣe àṣeyọrí. Àkọọ́lẹ̀ ṣe àfihàn wípé ìpínlẹ̀ Ebonyi ní àkọọ́lẹ̀ arúfin tí ó pọ̀ jùlọ. Lẹ́yìn náà ni ìpínlẹ̀ Edo, nígbà tí Anambra ṣe ipò kẹta, Kaduna ṣe ipò kẹrin, Adamawa ipò karùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìpínlẹ̀ Yobe ni ó ṣe ipò tí ó gbẹ̀yìn pẹ̀lú ẹ̀sùn ẹyọ kan tí ó tako àwọn afurasí 2. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi tako àwọn afurasí wọ̀nyí bẹ̀rẹ̀ látorí níní ohun ìjà olóró nípamọ́, jíjàgbà àti ìbàjẹ́ ohun èlò ìdìbò, jíjí ohun èlò ìdìbò, títàpá sí ìlànà òfin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akọ̀wé àgbà fún Yakubu, Rotimi Oyèkánmi fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kò ní pẹ́ fi lẹ́tà ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ránṣẹ́ sí àjọ NBA. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu ti ṣe ìṣíde ètò owó ọjà pẹ̀lú pípèsè sọ̀wédowó fún àwọn ikọ̀ àkọ́kọ́ ní gbọ̀ngàn ayẹyẹ ilé agbára ìlú Àbújá. Sínátọ̀ Tinubu gba àwọn tí ó jẹ àǹfààní owó tí kò ní èlé tàbí ohun ìdúró (interest and collateral-free loans) láti ṣe àmúlò rẹ̀ dáradára. Ó tẹnu mọ́ èròǹgbà ìjọba Ààrẹ Bọ́lá Tinubu láti ṣe àtìlẹ́yìn fún olókoòwò kéékèèké (micro, small and medium enterprises). Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ obìnrin àkọ́kọ́, àtìlẹ́yìn yìí yóò ní ipa pàtàkì fún ọjọ́ pípẹ́ lára okòòwò fún àwọn tó kù díẹ̀ káàtó fún. Ó ní owó yíyá láti ilé ìfowópamọ́ á máa ṣòro díẹ̀, pàápàá jùlọ pẹ̀lú èlé gọbọi àti àwọn tí kò bá ní ogún tí wọ́n lè fi dúró. Ìdí nìyí tí àwọn fi gbé ìgbésẹ̀ láti lè mú ìṣòro owó yíyá yìí kúrò kí ìrọ̀rùn lè dé bá àwọn olókoòwò àti bẹ̀rẹ̀ kí wọ́n sì túbọ̀ máa gbòòrò sí i. Mínísítà fún ọ̀rọ̀ ará ìlú Dókítà Betta Edu sọ wípé ètò owó yìí ní i lọ́kàn láti ṣàmójútó 1.5 mílíọ̀nù àwọn ará ìlú jákèjádò orílẹ̀-èdè. Mínísítà fìdí ẹ̀ múlẹ̀ wípé ọjà ńlá kan láàrin ẹkùn senatorial district kọ̀ọ̀kan ni àwọn yóò mú láti jẹ àǹfààní owó okòòwò tí iye rẹ̀ jẹ́ náírà 50,000 lẹ́yìn ìforúkọsílẹ̀. Ó ní bákan náà ni àwọn ní àwọn ètò mìíràn fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ojú ń kán Ààrẹ Tinubu láti tètè mú ìyípadà sí rere bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láàárín ọdún kan. Lára rẹ̀ ni ètò ọkọ̀ ìrìnnà, ètò ilé-ìwé, ètò oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mínísítà abẹ́nú Dókítà Olúbùnmi Túnjí-Òjó ti pè fún ìwádìí lórí ìròyìn àṣemáṣe láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe Nigerian Correctional Service. Èyí jẹ jáde nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí ìròyìn Àlàó Babátúndé lónìí ní ìlú Àbújá. Mínísítà pàṣẹ ìwádìí bí ó ṣe ń fèsì sí ọ̀rọ̀ láti ọ̀dọ̀ olórí ológun agbèfọ́ba
Ọ̀gágun Christopher Musa nígbà tí ó farahàn níwájú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ọjọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbèfọ́ba, àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe ń pàdé àmọ̀pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n láti kówó lé iṣẹ́ láabi àwọn ẹgbẹ́ adàlúrú. Túnjí Òjó nígbà tí ó ń fèsì bu ẹnu àtẹ́ lu ìwà tí kò bójúmu yìí bí ó ti darí adarí gbogboògbò Comptroller General fún ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Aliu Nababa láti ṣe ìwádìí lórí ẹ̀sùn ìtàbùkù yìí. Mínísítà ní òun fẹ́ ìwádìí oníkánmọ́kánmọ́ láti lè tú àṣírí tí ó wà nídìí ẹ̀sùn yìí. Ó fi kún un wípé òṣìṣẹ́ tí ajé ìwà ìbàjẹ́ yìí bá ṣímọ́ lórí yóò fojú winá òfin. Túnjí Òjó wá fi dá ará ìlú lójú wípé ìgbésẹ̀ ti wà lọ́nà láti ṣe àyípadà ọgbà ẹ̀wọ̀n àtúnṣe sí ti ara ilẹ̀ òkèèrè kí àwọn ẹlẹ́wọ̀n lè rí ìyípadà tòótọ́. Ó ní èyí wà lára èròǹgbà Ààrẹ Bọ́lá Tinubu fún ìgbé ayé ọ̀tun tí ó ń polongo. Ó ní ìgbà ayé sọ̀rọ̀ lásán láìsí ìgbésẹ̀ ti kọjá. Ìjọba òde òní kò ní fi ààyè gba ìtàpá sí òfin láti ọ̀dọ̀ òṣìṣẹ́ ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olóyè láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP) Comrade Olúfẹ́mi Àjàdí ti ké sí ẹ̀ka ìdájọ́ National Judicial Commission (NJC) kí wọ́n ṣe ìwádìí lórí rògbòdìyàn tó rọ̀ mọ́ ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ọjọ́ Ẹtì tí ó kọjá tí ó jáwé gbélé ẹ̀ fún gómìnà ìpínlẹ̀ Kánò Abba Kabir Yusuf. Àjàdí fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwádìí yìí ṣe pàtàkì lẹ́yìn tí awẹ́ kan nínú ojúlówó ìwé-ẹ̀rí Certified True Copy (CTC) ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ṣe àfihàn wípé Yusuf ní olúborí nínú ètò ìdìbò gómìnà pẹ̀lú ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó kéde lópin ọ̀sẹ̀ tí ó kọjá fún ìdáláre olùdíje du ipò gómìnà láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Nasiru Gawuna. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, Àjàdí ṣe ìkìlọ̀ wípé NJC nílò láti yànnàná ọ̀rọ̀ yìí kí ó sì rí i dájú wípé òtítọ́ borí. Ó tẹ̀síwájú wípé orí ìyẹ̀fun ọta ìbọn ní ìpínlẹ̀ Kánò jókòó lé lórí báyìí. Ilé-ẹjọ́ kéde ìdájọ́ tí ó gbè lẹ́yìn ẹgbẹ́ APC nígbà tí CTC ṣe àfihàn wípé Yusuf ni ó jáwé olúborí. Kí ló ń ṣẹlẹ̀ gangan lórílẹ̀-èdè Nàìjíríà? Ó ní ọmọ orílẹ̀-èdè kò ní ìgbàgbọ́ nínú ẹ̀ka ìdájọ́ mọ́, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú NNPP kò ní í gbà. Ìdí nìyí tí òun fi ń ké sí ẹ̀ka ìdájọ́ kí wọ́n ṣe ọ̀ríkínniwí gbogbo ohun tí ó bá wà nídìí ọ̀rọ̀ yìí kí wọ́n sì rí i dájú wípé wọ́n ṣe òdodo pẹ̀lú rẹ̀. Olóyè yìí wá rọ àwọn ará ìpínlẹ̀ Kánò láti má lọ́wọ́ nínú jàgídíjàgan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Ọmọ́tọ́lá Jáládé Èkéìndé ti ké sí iléeṣẹ́ ọkọ̀ òfurufú Turkey lórí bí wọ́n ṣe kọ̀ láti ṣe àfihàn sinimá àgbéléwò ilẹ̀ Nàìjíríà nínú ìrìnàjò ológójì wákàtí tí ó rìn nínú ọkọ̀ òfurufú. Òṣèré yìí fi ẹ̀sùn kan iléeṣẹ́ yìí wípé wọ́n ń ṣe ìyàsọ́tọ̀ (discrimination) tako àwọn arìnrìn-àjò láti ilẹ̀ Áfíríkà. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Ọmọ́tọ́lá ti sọ wípé nínú ìrìnàjò oníwákàtí gbọgbọrọ rẹ̀, sinimá láti ilẹ̀ Turkey, Asia, Bollywood, Hollywood àti Middle East nìkan ni wọ́n ṣe àfihàn rẹ̀. Ó ní èyí kò bójúmu tó kí iléeṣẹ́ ọkọ̀ òfurufú Turkey fi òpin sí i nítorí kìí ṣe òun nìkan ni ó ń hu irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Ó ní nígbà mìíràn arìnrìn-àjò láti ilẹ̀ Áfíríkà á máa san owó ju àwọn mìíràn lọ. Èéṣe tí wọn kò fi lè bu ọ̀wọ̀ fún wọn tí wọ́n tún ń ṣe ìyàsọ́tọ̀? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.